fún ara ẹ̀. mo gbádùn debate àwọn christian àwọn oníṣẹ̀ṣe lọ mo ti miss àwọn christian. Passionate thoughtful challenge. ó ti pẹ́ tó di ẹ̀gẹ́tì christian mo kọ̀ fẹ́ ọlá pé mo rí pé trend mọ́ àwọn tọ̀dọ̀ wọn ti kú sí àwọn tó ń bọ́ ànábì nínú wọn ti bá yé lọ àwọn èrè yìí dáhùn náà yìí ṣe kí ní báyìí ṣe yí ó pè wà kàn máa bá àwọn christian ṣe debate dáwọn oníṣẹ̀ṣe lọ ìdí ni pé àwọn christian wọn níwèé mo máa ń gbádùn debate àwọn christian bóyá wọlé ẹ mọ̀ àwọn èèyàn wọn máa rí ẹ̀kọ́ like okay gbọ́dọ̀ láti fẹ́ lọ wò ìsílẹ̀ kò lè deny bible so yóò gba bible yóò kàn máa fi làákàyè wá ṣeré ni pé so debate christian mo láìkí ẹ̀ gan mo láìkí máa bá àwọn christian sọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ lọ àwọn ẹlẹ́bọ àwọn christian náà gọ̀ wò wàláhì tí ìmẹ́ tó gọ̀ jù náà méjì dé. ẹ wo lọ́dọ̀ tèmi máa ń gbà pé àwọn christian gọ̀jù àwọn ẹlẹ́bọ lọ but kájà sọ pé the same level of ẹ̀gọ́ náà ni torí báwo nìyẹn ṣe máa sọ pé ọlọ́run kúrò lókè wá kú. ok ẹ jẹ́ ká wò náà wọ́n jọ gọ̀bá kan náà ni ẹlẹ́bọ ní Ọ̀rúnmìlà ó tẹ̀wọ̀n wá sí ilé ayé Ọ̀rúnmìlà wà lórí orí odò 400 years kò léegun kò ní kankan wọ́n sì ti gbàgbé pé alágbára lọ́pọ̀ Ọ̀rúnmìlà dẹ̀ sunkún pòun rọmọ bí so tẹ bá wo kíní wọn ideology wọn ṣẹ́rí irọ́ òṣèré dámọ̀ template kankan náà lọ́jọ́ gbé Christianity àti ìṣẹ̀ṣe sí wọ́n mọ ìṣẹ̀ṣe lórí irọ́ bọ̀ nǹkan tí Christian kan tún fi ń tóbi lọ́pàá àjù wọn lọ pé Christian àwọn níwèé now káláwọn ẹlẹ́bọ náà máa ń gbà pé Ifá yìí àwọn fátánká yìí pé ọ̀pọ̀lọpọ̀ wọn gbà pé àwọn làwọn ní ni tàbá ń béèrè question lọ́wọ́ àwọn náà bí pásọ̀ ìṣe ń sound làwọn máa sound bọ́lá pé nǹkan táwọn fi àrékèrèkè làwọn ní àwọn sáré dínà Ifá ni. bàbá Ifá kan wà ní comment section o ẹ bá a kí bàbá wa Ifá gbohùn. àwọn lọ́wọ́ á dì òní. bàbá Ifá wọ́n ti lọ. mo rí wọn. ok bàbá Ifá gbohùn re mi awo tó fà wá. Ifá gbohùn àwọn dà. re mi awo tó fà wá. ṣọ́nkọ́ dáadáa ṣá. evangelist tọ́ni fóònù wọn kú ni o wọ́n wà ń bí pẹ̀lú evangelist wà ń bẹ̀ OT9. bàbá ẹ káàárọ̀. ẹ káàárọ̀ well done. èmi ti mo lẹ́sìn yín sà. mo ò lẹ́sìn mo kàn fọwọ́ béèrè question ni. ẹ kọ́kọ́ lọ lẹ́sìn wá ná. níbí yìí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe àti Ifá àti Christianity làwa ń sọ ń bí. tẹ bá fẹ́ béèrè nǹkan kan tó jọ nípa Islam tẹ bá rí ilé kí ó tó wà ládùúgbò yín ẹ lọ síbẹ̀ àbí àwọn mọ́ṣáláṣí ńláńlá ẹ lọ síbẹ̀. tó ṣé ìbéèrè yín lórí ìṣẹ̀ṣe Yorùbá ni àbí lórí Ifá èwo ń bẹ. lórí Islam àtijọ́ ọ̀ya ẹ lọ sádùúgbò ẹ̀rin àdúgbò yín lọ àwọn ilé kí ó tó wà ń bẹ̀. ẹ ra àwọn àfáà ń bẹ̀ ẹ ṣeun. no ṣebí madam lahun Ifá làwa tún bí kò kàn wá ẹ lọ lè gba lè kí ó lọ tẹ bá fẹ́. babaláwo olúwa mi mo mọ̀ pé pásọ̀ yẹn sá lọ ní èmi tí mo ti mọ̀ kó sá lọ látàrọ ó ti pẹ́ ìgbà tó gbọ́ gbàgbọ́ nípa àti kẹ́fìn òun ní comment section. bàbá Ifá ò mà gòkè o. níbo bàbá fáyẹn tẹ wà láyà ń jò ní kò mọ̀ kébé máa ń rí nìyẹn kò mọ̀ kébé tó ń jáwọ́ ń jò ní. bàbá lọ realize pé ó dà pé ó ti mọ fájò ń lọ o. mo bèèrè náà jẹ́ pé ṣé mo mọ fáàbì mo bá ní ẹ try. bàbá ní Ifá ẹ gòkè. kí ló sọ. a kàn fẹ́ jọ ṣàsọyé pọ̀ náà ni bọ̀ tó bá jẹ́ pé Ifá pé òótọ́ ni àti pé tọ̀rúnmìlà bá real kò yẹ káwọn onífàwọn yìí máa hide o wàláì kò yẹ kán máa hide tó wá jẹ́ pé nǹkan Yorùbá ni. Àlàní fọ̀fọ̀ ẹgbẹ́ Àlàní fọ̀fọ̀ yìí wá. ok Àlàní fọ̀fọ̀ dàgbé oníṣẹ̀ṣe ni. tá a bá fẹ́ tanra wa tó bá jẹ́ pé ó ṣe wá nǹkan ṣe pamọ́ ṣe wá wà ń bẹ̀ àdẹ̀wà sọ pé Yorùbá ló ní
everybody wọ́n á sá Àlàní pamọ́. fọ̀fọ̀ ọ̀nà mo ti rí Àlàní fọ̀fọ̀ Àlàní fọ̀fọ̀ ẹ ṣe Àlàní fọ̀fọ̀. How are you? Yeah, sir. Yeah, Alaikum salaam wa I'm rahmatullah. Laguzi. Assalamu alaikum warahmatullahi. wàá sá àwọn ẹlẹ́bọ ní ni. Sẹ́rí gbogbo ọ̀rọ̀ yín kan mo ti fẹ́ rẹ́rìn síra mi níṣe ibi tí mo wà ń bí kódà ìgbà tí mo lọ Àlàní fọwọ́fọ yẹn mo fẹ́ sọ pé ṣe lẹ́bọ ni Ọlọ́run ti ẹ̀ ṣe Alágúsí wọ́n ti ẹ̀ gbé wọ́n gbé mi sókè alhamdulilayi Ọlọ́run àyáda yín pẹ̀lú ògo ọlọ́ba ọkùnrin lọ́wọ́ inshallah inú mọ́ṣáláṣí gan ni mo wà tí a ṣe tàlímù lọ́wọ́ nítorí pé tẹ̀blígì ni bàbá tèmi ṣe ọ̀rọ̀ àmì láti ṣàyẹ̀ tẹ̀blígì à ń ṣe tàlímù ní àwọn láwọn yẹn so mo wá fi wọ orí group mo wá fi rí gbogbo nǹkan yẹn so inú àbọ̀ àgọ́ máa ń dùn sí gbogbo kíní yẹn tí máa ṣe ń rí debate yín inú àbọ̀ máa ń dùn gan-an pẹ̀lú àwọn nǹkan yẹn so Ọlọ́run wa ìyáda yẹn àti ẹ̀yin àti Islamic knowledge Ọlọ́run ní ìjà àlàkà yẹn inshallah rahman àbọ̀ Laguzi ẹ̀ṣẹ̀ púpọ̀ ẹ̀ṣẹ̀ kò tẹ̀sán kún lọ́wọ́ ẹ̀jẹ̀sà ṣùkọ́ jẹ́síra nínú dùn pọ̀ gan-an ni o ẹ̀dá ẹ̀ṣẹ̀ gan-an ni sà. ètò wa kí ló yẹ kó jẹ́ alẹ́ àti Sunday ní Sunday àdàlẹ́ episode ẹja ajá fàkàn létí báwọn àfi káwọn babaláwo Ọlọ́run obì aláṣẹ ní ni àwòlá ní àbí. Àwọn yẹn bóyá wọ́n ti ní kán bẹ̀rẹ̀ sí máa gbé nǹkan Yorùbá pamọ́ ńgbà yẹn. ẹ bá pa tap ẹja pa tap. Báwo ni Ifá ṣe wá fẹ́ gbayé lọ tó bá jẹ́ pé wọ́n á ń gbé Ifá pamọ́? kó 100,000 ẹja pa tap kó 100,000. now a fẹ́ sọ̀rọ̀ pé ǹjẹ́ Allah ni Olódùmarè náà láì fẹ́ sọ lẹ́nu ǹjẹ́ Allahu ni Olódùmarè then ẹja wo ẹni tó ń jẹ́ Allah kàdẹ̀ wo ẹni tó ń jẹ́ Olódùmarè àti ọ̀rọ̀ kan tí wọ́n sọ wípé ọ̀rọ̀ yẹn náà ló máa mú wa wọnú pé wọ́n ní ọmọ mẹ́tàlá láàbí so akọ́fẹ́ wò pé ṣé Allah lolódùmarè ṣá Allah lolódùmarè kí ni attribute Allah kí ni attribute Olódùmarè a fẹ́ compare wọn tá bá ti wá ṣe comparison yẹn a wá pàṣẹ fún gbogbo mùsùlùmí wípé o ká má pe Allah ní Olódùmarè mọ́ tá bá ti rí proof lénìí so a wá pàṣẹ pẹ̀tọ́ tábà rí ibi tábà yanjú ẹ̀ sí lénìí a rí pẹ̀tọ́ ṣá Allah lolódùmarè sólódùmarè ní Allah tábà padà rí pé àwọn méjèèjì ìkọ̀ọ̀kan náà ni wọ́n no problem ṣùgbọ́n aláwọ̀kọ́ ni wípé ta ni Olódùmarè ta ni Olódùmarè ta ni Allah so ẹlẹ́bọ tó bá wà níbí báyìí ọ̀rọ̀ wa ò jù bẹ́ẹ̀ lọ pé kò le rárá lénìí kò sí pàǹbí ní Ifá ẹ wá sókè kẹ́kọ̀ọ́ wá sọ ẹni tó Olódùmarè jẹ́ fún wa kí ni attribute Olódùmarè ǹjẹ́ ṣé Olódùmarè tẹ́yìn ń pè yẹn sóhun ló dá gbogbo ayé ǹjẹ́ Olódùmarè ẹ̀dígbẹ́ nǹkan wọlé àbí. Mi ìmọ̀ tó bá máa wọlé ó ní Allah is not Ọlọ́run àwa náà ò pè lọ́lọ́run. irú àwọn tá à ń wá náà nù kò nẹ́sẹ̀sì kò wọnú Ifá má fọ́ ní dààmú ilé ni ẹ máa bọ̀ lókè ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀ máa bọ̀ kò sí wàhálà lẹ́nu kódà ní wọnú Ifá mo mọ̀ pé fàyẹn ló ń jẹ ẹ sá ẹ má wọrí ẹ má bọ̀ ẹ kò wá sọ fún wa wípé Olódùmarè ni Allah ò kì í ṣe Olódùmarè kájọ wo. mo wà ń bí sá mo wà pẹ̀lú yín ẹ má fọ. jí má sùn àfọ ẹ má wọrí ǹjẹ́ ṣé Allah ni Olódùmarè. Èmi ò gbàgbọ́ pé Allah ni Olódùmarè. ṣé lè farabalẹ̀ fún conversation yìí. Tẹ́ bá ti gaslight mi bẹ́ẹ̀ ni máa farabalẹ̀ pẹ̀lú yín. ó yá kí lẹ rí tẹ́ ẹ fi sọ pé abẹ́òkè ta lÓlódùmarè má jẹ́ kí n wá ń ṣẹ̀ṣẹ̀. Okay. So ẹ jẹ́ kí n kọ́kọ́ lè background so tẹ́ bá máa engage me further ẹ máa ráyè mọ̀ ibi tí mo dúró sí. Mi mọ̀ much nípa Ifá ẹ̀dẹ̀tílẹ̀ ní lọ́nu Ifá ló jẹ́ kí n gòkè mi mọ̀ much nípa Ifá but ní nǹkan tèmi mọ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí pé Olódùmarè lẹni tá a gbàgbọ́ nílẹ̀ Yorùbá ó dá yàtọ̀ tí bá dẹ̀ Google search nǹkan tó ń gbé wá nìyẹn so that's my understanding. So now Olódùmarè ló dá ayé àtọ̀run. Bẹ́ẹ̀ ni sá. Inú ṣe ní any proof wípé nínú ìwé Yorùbá kan
tó yàtọ̀ sí Ifá tó sọ pé Olódùmarè ló dá ayé àtọ̀run ṣe ní ẹ̀rí kan outside Ifá náà mi ò ní. lẹ́yìn kankan tó sọ pé Olódùmarè ló dá ayé àtọ̀run. Okay. Kí lẹ wá fi wò wípé Allah ṣé ẹ gbà pé Allah ló dá ilé ayé àtọ̀run? Mo gbà pé Allah ló dá ayé àtọ̀run according to Arab, not according to Yorùbá. Wọ́n believe pé òun ni supreme being, which is not téèyàn lè máa nírọ́ ni nǹkan táwọn gbà ní, which is fine. Nílẹ̀ Yorùbá náà a gbàgbọ́ pé Ọlọ́run ni supreme being wa. Ok, ẹ jẹ́ kí n wá jẹ́ kó yé yín. Bọ́dà mi, ẹ bá fa balẹ̀ báyìí ẹ máa rí òdodo tó pọ̀. 99% of babaláwo wọ́n jẹ́ ká mọ̀ wípé Olódùmarè wa o ilẹ̀ Yorùbá nìkan la rán sí ló dá. Ẹ máa gbọ́ kó bá dé yín. Kálá babaláwo lè wá ní kò bá dẹ̀ kò bá dà. Tẹ́ bá ní kọ́ tọ́ bá ń kí Ifá lọ tọ́ bá ń kí Ifá bọ̀ wọ́n jẹ́ àmọ̀ wípé àwọn Ọ̀rúnmìlà lọ tẹ̀lé ayé dó. Tàbá bèè pa abo ṣáà náà lọ tẹ China dó. Wọ́n wá sọ fún wa wípé ilẹ̀ Yorùbá nìkan ni. Tó ti yé yín báyìí pé ilẹ̀ Yorùbá nìkan náà rán Ọ̀rúnmìlà sí ni àtàwọn òòṣà wa. So ó ti yé báyẹn. So mi pé Olódùmarè ní ìlànà Yorùbá ó wà specific to Yorùbá tribe. Gẹ́gẹ́ bí wọ́n ṣe límìtì iṣẹ́ Olódùmarè sílẹ̀ Yorùbá. Mi ò tí ì rí babaláwo kan tó lè wá síbi tó lè sọ pé àwọn Ọ̀rúnmìlà ló dá agbolé ayé. Wọ́n sọ rí, wọ́n máa ń sọ kódà ó wà ní odù fábẹ̀ wípé ilẹ̀ Yorùbá nìkan ni gbogbo àwọn ọmọlẹ̀ yìí ni àwọn wọn sí. So báwo wá ni rẹ́kọ̀dì wo ló máa wá fún wa ní kí la lè pè é tí ó fún wa ní full details bọ́yé dálé ayé nígbà tí Ifá tá ń lò ilẹ̀ Yorùbá ò ti lè fún wa wípé àbá ìlọ ìdálé ayé o gbogbo àwọn ọmọlẹ̀ yìí lọ dálé ayé o bọ́n jẹ́ ká mọ̀ pé ilẹ̀ Yorùbá nìkan ló dá. So náà ta ló wá dá ogbolé ayé. Okay, so tẹ́ bá ní kí n fèsì sí yẹn mi lè nǹkan tẹ́ sọ correct, from my understanding náà nǹkan tó dà pé wọ́n máa ń sọ nìyẹn pé ilẹ̀ Yorùbá nìkan ni Ọlọ́run dá ṣe get. So tá bá ní ká wo ẹni tó dá ilé ayé ìyẹn mi lè sọ sí torí mi ì mọ̀. Okay, now ẹ jẹ́ kí n wá fún yín ní mo láì kí n para yín balẹ̀ Ọlọ́run ṣe dáadáa fún yín Olódùmarè tó bá gbé Olódùmarè lè bìlí fún yín yóò ṣe dáadáa fún yín. Tẹ́ bá lọ ní Suratul Fatiha ṣé mọ̀ wípé a ti wo gbogbo Ifá lọ́tọ̀gẹ̀dẹ̀ lẹ́sìn àríbì kan tó sọ pé ó dá ilé ayé ó dá China ó dá kinní kan ó dá kinní kan ṣe ọ̀rẹ́ sáà ẹni tó bá dẹ̀ fẹ́ jẹ́ ọba àgbáyé ẹni tó bá jẹ́ ọba àgbáyé ṣẹ́ǹgẹ̀tì ẹni tó bá fẹ́ jẹ́ Ọlọ́run supreme being òun ló gbọ́dọ̀ máa control the whole universe kò gbọ́dọ̀ jẹ́ ilẹ̀ Yorùbá ó mì pé Olódùmarè ó wà lábẹ́ èèyàn kan tó tún ju Olódùmarè lọ ó dàbí pé gọ́vnà Adeleke òun ló ní Ọ̀ṣun oníkálukú wá ní àwọn governors ó wá kù Tinubu bóyá jẹ́ pé gọ́vnà Adeleke ló ní Ọ̀ṣun yẹn ló kàn tó Ọ̀ṣun Tinubu ó jùlọ ó tún lágbára jùlọ lọ́ṣun gẹ́gẹ́ bí supreme person tó jù wọn lọ. Now ìdí mo fẹ́ lò mẹ́ ni wípé Ọlọ́run ọba Allah kí ni ìtumọ̀ ẹ̀ òun náà pè ní God, the supreme God oníkálukú ń pè tí ẹ̀ ń God eléyìí náà sọ pé God lélẹ̀ Allah supreme God ó wá sọ nínú ọ̀rọ̀ ẹ̀ tó fi wọ́n ànábì ṣe mọ̀ pé Yorùbá náà bílífù pé ohun ẹnu Olódùmarè ní Ifá so àwa wo ohun ẹnu Olódùmarè tó ń jẹ́ Ifá yẹn àbábì kan tó sọ pé òun dá gbogbo ayé bàbá yìí ti Islamic knowledge ṣẹ́gbẹ́ bàbá yìí ti ń kọ́ màrà nísìn bàbá Ifá gbóhùn ṣẹ́gbẹ́ ti ń tọ̀ so ṣe wá rí báwọn Ọlọ́run wa sọ́nu Suratul Fatiha the first chapter of the Quran ó ní alhamdulillahi rabbil alamin all praises and adorations are due to Allah the Lord of the universe ó tún wá ní rabbil alamin ọba comprises Yoruba land, comprises Nigeria, comprises all continents, Africa, Asia. So Allah ti prove ẹ̀ fún wa wípé ó dẹ̀ ti sọ nínú ọ̀rọ̀ ẹ̀ wípé òun ọpẹ́ ni fún òun Ọlọ́run tóun dá gbogbo ilé ayé. Ṣètì pé ó mì pé a ti rí ibì kan tá la sọ pé òun lòun dá gbogbo ilé ayé o. Náà Olódùmarè according to Yorùbá belief wọ́n gbà pé òun ló rán Ọ̀rúnmìlà wá kó wá dá ilẹ̀ Yorùbá.
so mi pé tó ọ̀tá bá ń sọ̀rọ̀ olódùmarè yorùbá ti wá límìtì olódùmarè sọ́dọ̀ wọn nìkan wípé àwọn làwọn lo olódùmarè o ká má pè ní aláàmọ́ o sáà ní bọ́dà wa jimasun nínú olódùmarè àti aláwù yẹn ń sìn táwa ni supreme being according to what they say and what Yeah. in their statement and their books. Yes, sir. So according to Quran and everything, so Allah is supreme being, and according to Yoruba too, pé tó wà limited sí Yorùbá bẹ́ẹ̀ ṣe sọ Olódùmarè ni. Bó ṣe tí wàá rí pé àwọn méjèèjì ń ṣe the same nǹkan tèmi kàn fẹ́ sọ náà nìyẹn tí mo fi gòkè. Okay, now the best okay Islamic best abi. náà mo fẹ́ ṣípè nǹkan kan ni Jimasun ẹ ṣeun fún ìfarabalẹ̀ wa ṣe mọ̀ pé tíyàn àwọn èèyàn bá ṣe wọ́nranwọ̀nran bí aláìlẹ́kọ̀ọ́ tá a bá bínú ẹni bá ṣe dáadáa ó yẹ ká kì í náà. Ṣé ẹ̀yin wò pé objectively o ṣe mọ̀ pé gbogbo àná làjọ kàwé objectively ṣé ẹ believe pé ó make sense more kó jẹ́ pé ọ̀tọ̀ lọ́lọ́run tó dá ilẹ̀ Yorùbá ọ̀tọ̀ lọ́lọ́run tó dá ilẹ̀ Haúsá ọ̀tọ̀ lọ́lọ́run tó dá ilẹ̀ Ìgbò ọ̀tọ̀ lọ́lọ́run tó dá China ọ̀tọ̀ lọ́lọ́run tó dá India gbogbo adẹ̀jọ́ ń share the same sky gbogbo àjọ ń share the same sun gbogbo àjọ ń share the same moon ṣé ẹ feel pé ó make sense kọ́lọ́hún yẹn pọ̀ bẹ́ẹ̀ yẹn ṣá àbí kó jẹ́ pé Ọlọ́run kan ló dá gbogbo ilé ayé. Ìyá mo fi pọ̀ Ọlọ́run kan ló dá gbogbo ilé ayé kò yẹ kó pọ̀. Tó bá jẹ́ pé Ọlọ́run tí Yorùbá wá Olódùmarè ó wá restricted sí ilẹ̀ Yorùbá nìkan do you think it is ṣé ó lọ létí kó jẹ́ pé ká máa sọ̀rọ̀ pé ó Lọ bẹ́ẹ̀. ẹ ṣeun. ṣẹdẹrẹ náà bọ́dà kẹtọ́ wa lọ sà ṣẹdẹrẹ àbí. Okay, tí sir. ẹ bá wo attribute táwọn Yorùbá tí ẹ bá wo attribute tí wọ́n á lẹ̀ mọ́ Olódùmarè. wípé wọ́n ń dẹ̀ tí image Olódùmarè like Olódùmarè tó dálẹ̀ Yorùbá wọ́n kàn ń parọ́ péyàn kan jẹ́ Olódùmarè ní táwa Yorùbá bá kó tó di pé wọ́n gbé wọ́ọ̀dù Olódùmarè dé Ifá dé lẹ́yìn tí Yorùbá ti ń jẹ́ Yorùbá ní Ifá dé ṣe gbogbo ẹ rí i pé wọn lákọọ́lẹ̀ ẹ máa gbọ́ pé Ifá ilé fake ni Ifá ilé àgbélẹ̀rọ ni Ifá wà lọ original kò sí babaláwo tó lè sọ Ifá original tí babaláwo mẹ́ta bá kí Ifá kan báyìí sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ní kọ́tọ́ máa kì so oníkálukú ní Ifá ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ èèyàn èmi gan lè run Ifá tèmi tí ò sẹ́ni tó lè sọ pé mo parọ́ àwa láwọn babaláwo tí wọ́n á jẹ́ àgbààgbà babaláwo tí wọ́n ń sọ̀rọ̀ more than 50 years 60 years ago 10 years back wọ́n ti. Olódùmarè Allah God the creator ṣó lè sick ṣó lè rẹ̀ ṣó jọ wá. Rárá sà. náà nínú Ifá wọn á jẹ ibi táwọn àfi sọ pé ló òdodo ni o Olódùmarè cannot be God. wọ́n ní ọ̀gbọ̀gbọ̀ àjànàkú ò gbọ́dọ̀ mìíràn jìgìjìgì lójú àṣà òde ó dífá fún Elédùmarè tí ń ṣọ̀gbọ̀gbọ̀ àrùn tí ń na káká aláìléǹde. Look at this Ifá I chanted just now. Èmi kọ́ mo kọ́ o. Babaláwo tó kọ́ ni ojúló òun ni à ń pè ní. ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí o èèyàn wa a mọ̀ pé dájúdájú ẹ̀yin náà ti kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì nínú ètò yìí ẹ bá wa subscribe kẹ̀dẹ̀ comment sí orí fọ́nrán. Àkàmọ́ àti mọ́mì èjì ẹlẹ́mẹ̀rẹ̀ of Africa.